Ẹkú wájú ńlá kára lé o. Ẹrè wa ńlá kérú ọ̀nà. Bàbá ti rí rẹ ni tó jọ́ méjì jọ́ mẹ́ta. Ẹkú àti làákìrẹ ni. A tún kí yín ẹ̀yin ará lé. Ẹ káàbọ̀ sí orí ètò wa. Ètò Yorùbá wa. Níbi tá a ti máa ń yànnàná àwọn oríṣiríṣi tó jẹ mọ́ àṣà Yorùbá. Yálà oúnjẹ jíjẹ ni, aṣọ wíwọ̀ ni, gbogbo àṣà lóríṣiríṣi, òǹkà ni, gbogbo tó sá ti jẹ mọ́ àṣà Yorùbá ni a máa ń gbé yẹ̀wò gẹ́gẹ́ bí ìṣe wa. A tún ti dé lónìí náà nù o. Ẹ wá nǹkan fìdílé, ẹ fìdílé nǹkan kẹ̀tún mọ̀ bá wa ká lọ. Àwọn akẹ́kọ̀ọ́ tí ó mọ figagbága wọ́n ti wà ń kalẹ̀. Àwọn eléyìí ló wá láti iléèwé óyá níbo ni iléèwé yín fi gbòǹgbòǹ sẹ́nu. CKC ó jẹ́ ọ̀nà Ìbàdàn. Láti iléèwé CKC, kí ni àpèjálẹ̀ CKC? Ó jẹ́ ọ̀nà Ìbàdàn school. Kí ni CKC? Christ the King Catholic. Christ The King Catholic. Catholic Basic School Odùọ̀nà school kí ni? 3. School 3. Nígbà tẹ́yìn wá láti Baptist Basic School 1 RS. àgbọ̀n tó ń sọ o. Baptist Basic School 1 RS. Baptist Basic School 1 Àrẹ̀sà Òkè Àdó Ìbàdàn. Ẹ káàbọ̀ sí gbàgede African Children Network TV. Èmi tí wọ́n máa darí ètò náà ni Ọláyínká Àlàbí. Ìbàdàn ni mí, Ìbàdàn ni ràn mí. Èmi lọmọ Ìbàdàn lé Olúyọ̀lé, ọmọ Àjẹ̀gbín yóò fi kára hun fọ́ọ̀rí mu. Ìbàdàn májàmájà tó fi mára wájú lẹ́rú. Ìbàdàn mẹ́rú ẹrú ẹ̀ náà mẹ́rú, ọmọ abẹ́rú mú ni lẹ́rú rẹpẹtẹ. Tó bá ti kàn wọ́n náà, ó kì oríkì ilé rẹ̀. Wọ́n náà sọ bí tó ti wá, ká lè mọ̀ pé ọmọ Yorùbá àtàtà òun ni ó. Gẹ́gẹ́ bí mo ṣe sọ, ẹ mọ̀ mú béèrè. Iléèwé kọ̀ọ̀kan ó ní àǹfààní sí ìbéèrè méje. Tó bá sì di òpin ìfigagbága, iléèwé tó bá gbégbá orókè, ó ti ní ẹ̀bùn tó rábàǹdẹ̀ tó wà ní ibi tí mo jókòó sí, n ó gbé síta fún wa táàrí tí ó fi ṣèfàjẹ. Ṣé ẹ ti ṣe tán àbí? Bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́? Ẹ káre lẹ pàtẹ́wọ́ fúnra yín. Ní báyìí iléèwé CKC School 2 àbí? School 3 ó yá, ẹ mú béèrè yín. Ojú pátákó kó mú béèrè. Kí ni ń jẹ́ báwọn? Gbàgede àṣà ló wà, kí ni 30? O ti ń gbòdo díẹ̀díẹ̀ bẹ́yẹn o. Kí ni 30? Èkejì rẹ̀ ó sọ orúkọ rẹ̀ fún wa, kí lorúkọ rẹ̀? Orúkọ mi ni Peter Sarah. Peter Sarah, kí ló kọ Yorùbá rẹ̀? O ló kọ àbí sọ o ló kọ Yorùbá kankan? Ó yá sọ ọ́. Orúkọ mi ni Adésànyà. Adésànyà. Adésànyà, ọmọ ìlú wo ni ọ́? Sọ̀rọ̀ sókè. Benue State ni ọ́, ìpínlẹ̀ Benue. Ṣùgbọ́n ibi náà bí ọ sí? Nílùú bo náà bí ọ sí? Ìlú Ìbàdàn. Lágboolé ibo ló ń gbé nílùú Ìbàdàn, ládùúgbò bo? Abímbọ́lá Street, ládùúgbò bo? Odùọ̀nà. Ó tiẹ̀ gbìyànjú, ó gbìyànjú. O mọ orúkọ ilé yín ní Benue? O mọ̀, kó o béèrè bó bá ti délé, ó ṣe pàtàkì, ṣó ti yí ọ. Ó yá, mú béèrè rẹ̀. Kí ni 30? Ó yá fún kejì rẹ̀ ní gbòǹgbòǹ. Orúkọ mi ni Àkànbí Dárasími. Mo wá láti Ìlọrin. Ó wá láti ìlú Ìlọrin. Ìlú Ìlọrin ló ti wá? Ọmọ Ìlọrin ni ọ́? Níbo lágboolé yín ní Ìlọrin? O mọ̀? O mọ̀? Níbo ló ń gbé ní Ìbàdàn bí? Sọ̀rọ̀ sókè. Ṣé bó ń gbọ́rọ̀ tèmi? Olúgbòde. Olúgbòde ló ń gbé ní Odùọ̀nà ní Ìbàdàn bí. Ìdí nìyẹn tó fi lọ sí CKC Basic School 2 Basic School àbí?
Kíláàsì kelo ló wà? Ìwé kan. Kíláàsì kelo? Kíláàsì 5. Àìsí èbó lórí ètò bí yìí o. Tó bá ti ń sọ òyìnbó, máàkì rí ó mọ dínkù o. Àmì tó gbà yóò mọ dínkù o. Ṣó ti gbọ́ mi, ṣó ti yí ọ? Ìmúra rẹ jọ tọmọ Yorùbá àtàtà, ṣùgbọ́n o gbúdọ̀ mọ sọ̀rọ̀ àtàtà náà lẹ́nu, ọ̀rọ̀ Yorùbá àtàtà lẹ́nu. Ṣó ti yé? Ó yá, kí ni 30? Kejì rẹ ní òun mú béèrè 30. Kí ni 30? Àkókò yín ẹ ti fi ń ṣòfò díẹ̀díẹ̀ báyìí o. Ṣé ká pe iléèwé kejì kan mú béèrè tiwọn ẹ̀ tí ì ṣe tán? Ẹ̀ tí ì ṣe tán? Ó yá, wọ́n láwọn ò tí ì ṣe tán. Baptist, ó yẹ mú béèrè. Ìbéèrè ọgbọ̀n. Kí lorúkọ rẹ? Ó yá, sọ orúkọ rẹ fún wa. Orúkọ mi ni Adébọ̀wálé Victoria. Kí ló tó ń jẹ́ Adébọ̀wálé Victoria kí ni? Sọ̀rọ̀ dáadáa. Bùkọ́lá. Ṣolúwa Bùkọ́lá ni àbí Adébùkọ́lá? Olúwa Bùkọ́lá. Ọmọ ìlú wo ni ọ́? Ọmọ ìlú Èkìtì. Èkìtì. Nípínlẹ̀ wo ni Èkìtì wà? Ó yá, ìpínlẹ̀ wo lèkìtì wà? Mò ń gbọ́ kánmọ́ o. Kí ni ń jẹ́ báwọn? Ìpínlẹ̀ wo ni Èkìtì wà? Ẹ̀yin olùkọ́ wọn ṣé ẹ ti ń gbọ́ báyìí? Ẹ máa bá wa fi ọkàn bá ibi àwọn ibi tí ẹ ti ṣe àtúnṣe tẹ́ bá délé. Ìpínlẹ̀ wo lèkìtì wà? Ìpínlẹ̀ Èkìtì náà ni. Tó ti yí ọ? Tó o mọ àdúgbò yín lẹ́kìtì? O mọ̀? Tó bá ti délé, ẹ sọ̀rọ̀ àwọn ẹ̀yin òbí nílé. Ṣé rí wípé ó ṣe pàtàkì báyìí ká mọ̀ mọ́ àwọn ọmọ wa lọ sílé? Ó ṣe pàtàkì kí wọ́n lè mọ dárúkọ ibi tí wọ́n ti wá. Ìbáàjẹ́lẹ̀ Ìbò ni, ìbáàjẹ́lẹ̀ Haúsá ni, ibikíbi tó ti wù ká ti wá kí ó jẹ́ orírun wa. Ẹ jẹ́ káwọn ọmọ wa ó mọ̀. Eléyìí ṣe pàtàkì. Ó ṣe pàtàkì lọ́pọ̀lọpọ̀. Yorùbá ní bàbá sọnù ká lè ríra wa he ńlá fi ń kọlà. Kèéṣe ìlà nìkan o, ìní à ń sì torí kí a lè fi dára wa mọ̀ kọ́ o. Èdè wa náà, orírun wa náà ó ṣe pàtàkì láti jẹ́ ká mọ̀. Tí ẹsẹ̀ bá tà sí àbíyàn bá pàdé ní ìlú ibìkan bí ìlú òkèèrè, ọmọ ìlú wo ni ọmọ ìlú báyìí ni mí. Téèyàn bá pàdé ẹni tó jẹ́ ọmọ nínú èèyàn ó dùn, ara èèyàn ó yá gágá. Sọ̀rọ̀ mi yé yín? Kíláàsì kelo ló wà? Kíláàsì 6. Bàbá? Jókòó. Orúkọ mi ni Ìpínlẹ̀ Ismail. Oko kọ̀ọ̀kan. Orúkọ mi ni Ìpínlẹ̀ Adigun. Ọmọ ìlú wo ni ọ́? Ọmọ Ìbàdàn ni ọ́. Níbo la gbolé yín Ìbàdàn? Àjàńlá èwo ń bẹ̀? Tí ọjà rí. Mọ̀ fọwọ́ júwe, mọ̀ fẹnu sọ́kì mọ̀ gbọ́ ni. Àjàńlá Òkè Àdó. Ṣó lè kí Ìbàdàn fẹ́rẹ́fẹ́? Ó mọ̀? Agboolé tí gangan wá ń kọ́, ṣó lè kí oríkì lé yín? Ó mọ̀ rárá. Ṣé wàá lè kí oríkì yín lẹ́kìtì? Ó mọ̀, ó dà. Kíláàsì kelo wọ̀ náà wà? Ìwé 5, ó dà. Kò burú, ẹ já mọ́ tẹ̀síwájú. Ẹlẹ́mú béèrè 30. Ṣé ẹ ti ṣe tán? Ìbéèrè 30 sọ wípé oríṣi àmì ohùn mélòó ló wà? Gba gbohùngbohùn lọ́wọ́ rẹ̀ bó bá mọ̀ láti mọ́ fàwọ́kọ́ ní sọ. 3. Ǹjẹ́ o lè dárúkọ wọn bí? Ó yá sọ fún mi. Àmì ohùn òkè. Ọ̀kàrí láì àmì ohùn òkè. Àmì ohùn ìsàlẹ̀. Àmì ohùn àárín. Ẹ pàtẹ́wọ́ fọmọdé yìí. Abala A nìyẹn. Abala B sọ wípé fi àmì tí ó yẹ sórí àwọn ọ̀rọ̀ wọ̀nyí. Ìbùkún. Tó o bá mọ̀ gbà lọ́wọ́ rẹ̀ o láti mọ́ fi àmì yín ṣòfò. Mídò. Kò rí bẹ́ẹ̀. Orí ló ní ṣe. Gàgàrà. Ó yá. Ọgbàyàn, ẹ pàtẹ́wọ́.
orí ló ní ṣe. Orí ló ní ṣe. O mọ̀. Ìbùkún. O mọ̀ tí ẹ gbìyànjú. Ó yá. Sí kèsì ṣé ẹ ti ṣe tán báyìí. Kèsì ó yẹ mú béèrè. Méjìdínlógún. Ìbéèrè kejìdínlógún. Ìbéèrè kejìdínlógún. Ìbéèrè kejìdínlógún sọ pé sọ orúkọ tó tan mọ́ ìdílé aládé márùn-ún. Orúkọ tó tan mọ́ ìdílé aládé márùn-ún. Bí àpẹẹrẹ Adéwùnmí, mo ti fún ọ nítọ̀ náà báwọn. Ó yá. Adéọlá. Ení. Adéṣẹwà. Adéṣẹwà ó di méjì. Adégòkè. Adégòkè ó di mẹ́ta. Ó kù méjì o. Ṣé ìwọ ọmọ kankan ní? Adéníkẹ̀. Adéníkẹ̀ ó di mẹ́rin. Ó kù kan. Ó ń lọ o. Àkókò ń lọ o. Ó yá. Adé àgbò. Ẹ pàtẹ́wọ́ fún un. Ó yá o. Baptist, ẹ mú béèrè. Ìbéèrè kẹwàá. Ìbéèrè kẹwàá. Ìbéèrè kẹwàá. Ìbéèrè kẹwàá sọ pé Yorùbá máa yá ọ̀rọ̀ wọnú èdè Yorùbá. Ó sì ní àwọn ìlànà tí a máa ń gbà yá ọ̀rọ̀ wọnú èdè Yorùbá. Àwọn ọ̀rọ̀ yìí, ọ̀nà wo la gbà yá wọn? Ọjà, ọsibítù, ìlànà wo la gbà yá àwọn méjèèjì? Ọjà, kí lóyìnbó ọjà? Market. Ọsibítù ńkọ́? Hospital. Ó yá, ìlànà wo la gbà yá méjèèjì? Ǹjẹ́ o tiẹ̀ mọ àwọn ìlànà náà? Àdìgún. Jókòó gbá gbohùngbohùn lọ́wọ́ ẹ̀ kó sọ̀rọ̀. Ìlànà ẹ̀yìn. Kò rí bẹ́ẹ̀. Dára sí mi àbí? Kí ló porúkọ rẹ̀? Adébùkọ́lá. Olúwabùkọ́lá. Ó dà, ẹ jẹ́ n fún yín nítọ̀ náà. Ọjà. Ṣé ìlànà àfojúyá ni àbí ìlànà àfetíyá? Èwo níbẹ̀? Àfetíyá. Àfetíyá. Kò rí bẹ́ẹ̀. Ọsibítù. Ṣé ìlànà àfetíyá ni àbí àfojúyá? Ọsibítù. Ṣé ẹ mọ̀ pé òyìnbó ẹ̀ ní hospital? Ó yá, kánmọ́. Àfojúyá. Kò rí bẹ́ẹ̀. Mo ti fún yín ní ìtọ̀ náà ṣùgbọ́n ẹ̀ tún rí i ṣe dáadáa. Tí a bá sọ pé ọjà, òyìnbó ẹ̀ ní market. Ọjà tí a pè yẹn túmọ̀ sí pé a fojú wo kí ló ń ṣẹlẹ̀ nínú mákẹ́ẹ̀tì. Nígbà tó òyìnbó pè ní market, àwa wá fojú yá la fi rí pé títà rírà ní ń ṣẹlẹ̀, ọjà ní wòtòwòtò àbí? Hospital, bí yẹn ṣe dún ní etí wa la ṣe yá, àfetíyá nìyẹn. Ṣé ń gbọ́ mi? Àfetíyá nìyẹn torí pé bó ṣe dún létí wa òun làwa náà ṣe kí ni la ṣe gbé kalẹ̀. Eléyìí tí a bá fi ojú wa wò pé kí ló ń ṣẹlẹ̀ ńbẹ̀, ìyẹn ni à ń pè ní àfojúyá. Ṣó ti yé yín? Tó bá ti dọjọ́ míì kẹ́ ẹ mọ́ lè rántí. Ó yá, ẹ jẹ́ ká tẹ̀síwájú. CKC, ẹ mú béèrè yín. Ìbéèrè 19. Ìbéèrè 19.
kí oríkì ara rẹ. Ìbàdàn Mèsì ọ̀rọ̀ níbi Olúyọ̀lé, ìlú Ògúnmọ́lá, olódògbò kẹrin olóògùn, ìlú Ìpínlẹ̀, alágbára jẹ́ Àjàyí, ìlú Àjàyí, ògbórí ẹ̀ṣọ́ sákìláṣí, ìnira pèsè, ayọ̀ ọ̀nà kàkókò, Ìbàdàn májèlé, màmádé ìpínlẹ̀, ìkara ń fọ́rí, Ìbàdàn májàmájà, ìlú ọ̀gbìn, ìlú ìjà láti gbogbo. Ìbàdàn kì í bá ní sọ̀rọ̀, àìmúni lọ sógun. Ìbàdàn kúnlé, Ìbàdàn bèrè kí ó tó wọ̀, níbi òdì gbéjàre ológun. Ìbàdàn tí ń gbọ́ nílé, bẹ́ẹ̀ ló ń gbàlejò. Ẹlẹ́yẹlé lohun tí ń tẹrú tọmọ láìpẹ́. Àṣejù rẹ lómi àbùsísẹ̀. Òwẹ̀ nílé àkínwáyé ká má lárùn kan lára. Ìjàgboro làrùn Ìbàdàn. Ó káre láì. Bó tilẹ̀ jẹ́ pé kì í soríkì ìlú ni mo ní kó kì. Oríkì ara rẹ ni mo ní kó kì. Kí oríkì ara rẹ. Ni mo ní kó kì. Ṣùgbọ́n o gbìyànjú. Ṣé wọ́n lè kí oríkì ara rẹ? O mọ̀, o tiẹ̀ parọ́, o tiẹ̀ gbìyànjú rárá. Nílọrin, ẹ sì fẹ́ràn àwọn orin kìíní nílọrin o. Ṣé wọ́n ò gbélé rárá ni? O ò gbélé rárá. Kò sí nǹkan kan, eléyìí náà ò gbélé. Ìwọ náà mọ gbìyànjú, só ti gbọ́, mọ gbìyànjú díẹ̀díẹ̀. N ó fún ọ ní lájì máàkì torí o tiẹ̀ gbìyànjú. Ẹ bá ń pàtẹ́wọ́ fún. Ó gbìyànjú. Mọ yí odò tó fò kó tó débí tó sì tún kí oríkì Ìbàdàn báyìí wọ́n gángan tó jẹ́ ọmọ Ìbàdàn. Ibi ló lè kí oríkì Ìbàdàn lẹ́ẹ̀kan. Òyà pàtẹ́wọ́ fún dáadáa. Ó yá o, baptiste ẹ mú gbòòrò. Ó yá kánmọ́kánmọ́. Ìbéèrè ọgọ́ta. Ìbéèrè ọgọ́ta sọ pé èso ni àwọn wọ̀nyí àyàfi. Èso ni àwọn wọ̀nyí àyàfi. Òroǹbó, àgbálùmọ̀, ọ̀gẹ̀dẹ̀, ewédú. Ewédú. Ó káre jàre. Só yẹ kó mọ̀ lè dáhùn. Ẹ pàtẹ́wọ́ fún bẹ́ẹ̀ bẹ́ẹ̀. Ẹ̀yà sí kèsì ọmọ béèrè. Kọkàndínlọ́gọ́ta. Ó yẹ ẹjọ́ sọ bẹ́ẹ̀ gbé gbòǹgbò yẹn sẹ́nu ká ẹ sọ kó dá ṣáká. Kọkàndínlọ́gọ́ta. Mi ò gbọ́. Kọkàndínlọ́gọ́ta. Kọkàndínlọ́gọ́ta. Béèrè kọkàndínlọ́gọ́ta. Tí wọ́n bá ń ṣeré ipá ní ìsìn, ẹ mọ̀ rò pé kì í sóhun, àbí? Ó yá farabalẹ̀ gbọ́ ìbéèrè kọkàndínlọ́gọ́ta o. Báwo ni a ṣe ń polówó àwọn oúnjẹ wọ̀nyí nílẹ̀ Yorùbá? Báwo ni a ṣe ń polówó àwọn oúnjẹ wọ̀nyí nílẹ̀ Yorùbá? Àgbàdo, àkàrà, ilá àti àwùsá. Ó yá. Báwo la ṣe ń polówó àgbàdo? Ó yá, àbẹ́ gbọ́ rí? Ó yá, báwo la ṣe ń polówó ẹ̀? Táwọn ìyá bá ti gbé àgbàdo léná, tí wọ́n ya èpo ara ẹ̀, bí wọ́n sì ṣe téèpo ní, tó bá ti ń horu báyìí, báwo ni wọ́n ṣe máa polówó ẹ̀? Ó yá o. Bọ́ọ̀ bá gbọ́ ti àwọn ìyá lẹ́sẹ̀ títì rí ní kíláàsì yín, báwo náà ti ṣe kọ́ yín? Ẹ mọ̀. Àkàrà ńkọ́? Fi gbòǹgbò sẹ́nu kó o sọ̀rọ̀. Kò mọ́ bẹ̀rù, kò sẹ́rù, fara rẹ̀ balẹ̀. Ó yá fi gbòǹgbò sẹ́nu. Ó sáré pò ń gbọ́rọ̀ tèmi. Jẹ́ kémi náà gbọ́rọ̀ tiẹ̀. Sọ dáadáa. Sọ àwọn pọ̀ fẹ́ gba àmì ni. Ó yá sọ dáadáa. Ṣé bó ṣe ń wí yìí tí wọ́n bá ń wí sáwọn èèyàn wà? Bó ṣe ń sọ yìí. Sáwọn èèyàn wọ́n wà béèrè pé kí ló ń ta o. Báwo ni ó ṣe sọ? Báwo ni wọ́n ṣe ń sọ tó jẹ́ pé ẹni tó ń ré kọjá lọ yóò fi gbọ́? Tí wọ́n fi wá yà pé a fẹ́ ra nǹkan báyìí.
ilá ńkọ́ ó yá ìwọ gbá gbòǹgbò lọ́wọ́ rẹ̀ tó gbé gbòǹgbò sẹ́nu kó o sì sọ̀rọ̀ dáadáa. Ẹ̀rọ náà ṣe bẹ̀rẹ̀. Sọ dáadáa. Ẹ̀rọ náà ṣe bẹ̀rẹ̀. Tí wọ́n bá sọ ọ̀yàn kan ni wọ́n tún máa ń sọ pẹ̀lú ẹ̀ kìí ṣe là kan ni wọ́n sọ ni wọ́n dákẹ́. Ẹ̀rọ àti gbọ́ ẹ̀rọ alẹ́ ṣe bẹ̀ kí náà tún máa ń wí. Àwùsá ńkọ́ sóòtì ẹ̀gbọ́n yẹn rí báyìí. Ṣé kí ó mú ọ lọ káwọn iléèwé kejì ó fi ṣèfàjẹ́? Ó yá àkókò yín ti ń lọ. Gbá gbòǹgbò lọ́wọ́ ẹ̀ tó bá ní nǹkan tó sọ. Ẹ̀rọ aláìsèbẹ̀ oníláì. Àgbàdo ńkọ́? Àbákàrà? Àkàrà olóròrò. Òun ò tún sọ. Ó yá ẹ bá wa polówó àgbàdo àti àwùsá. Bí ní ìgbàdo. Báwọn ó tún wí. Ẹ̀rọ àgbàdo. Kìnní ó yá Adébùkọ́lá àbí Olúbùkọ́lá ni ó yá báwo ni wọ́n ṣe wí dáadáa. Ẹ ṣe kánmọ́ bí ọmọ akin. Bí ní ìgbàdo. Àkàrà ńkọ́? Ẹ̀rọ àkàrà ẹ̀kọ́. Ẹ̀rọ akẹ́mu kọ́. Ilá ńkọ́? Àwùsá ńkọ́? Ọ̀dà á fún yín ní ìlàjì síkèsì ẹgbàlàjì. Àwọn tí wọ́n dá sí náà àwọn náà gbàlàjì. Ó yá Baptist ẹ mú béèrè yín. Àbí kí n bá yín polówó ẹ̀ dáadáa kẹ́ ẹ gbọ́. Tá a bá ní àgbàdo wọ́n á ní láńgbé jiná o. Ọ̀rọ̀ kú orí ebè. Abẹ́ ẹ̀ gbọ́ bẹ́ẹ̀ rí. Láńgbé jiná o. Ọ̀rọ̀ kú orí ebè. Ọ̀rọ̀ kú gbọ́kọ̀jọ́. Wọ́n á ní ẹ̀rà kẹ́jẹ kọ́. Tó bá jẹ́ kéńgbé ni wọ́n ò ní kéńgbé o. Àkàrà. Tó bá jẹ́ sẹ̀kẹ́ ni wọ́n ní sẹ̀kẹ́ gbóná dé. Ẹ̀rà kẹ́mu kọ́. Àbí bẹ́ẹ̀ kọ́ ni kí ń gbọ́. Tó bá jẹ́ ilá wọn ò ní ilá olóko gbọ̀rọ̀ o. Àjẹbíbejì rèé o. Àbí bẹ́ẹ̀ kọ́ ni. Ẹ mọ́ gbọ́ ẹ̀ fọkàn sí ni. Àwùsá gbó kéké bí òbí. Ó ń dágbọ́n bí orógbó. Àwùsá gbó kéké sẹ́ẹ̀ mo ti ń jẹ́ àwùsá. Àwa mélòó la jẹ́ rí? Sáadà mọ̀. Mọ̀ àwọ̀ dúdú báyìí ni mo rí. Ó mọ tóbi díẹ̀. Ó mọ ṣe bí ó mọ dàbí ìgbà tí obì tó bá dúdú ẹmọ obì. Àmọ́ òun wá mọ ń ṣe rogodo. Yóò ṣe rogodo kéékèèké bí bọ́ọ̀lù kéékèèké. Àwọ̀ dúdú ni ẹ ṣẹ̀ṣẹ̀ pa èpo rẹ̀. Ó dàbí èpo ẹyin. Ẹ sá mẹ́yin. Tàbá rẹ̀ tí ọ̀mọ ẹyin nù yín àfi ká mú gbogbo yín lẹ mẹ́yin bí èpo ẹyin lèpo tẹ̀ náà mọ́ ń dún tí wọ́n bá pa pò ó ṣùgbọ́n rógódó báyìí lòun wọ́n máa ń bì sínú ọ̀rá àwọ̀ dúdú lóní oko náà ni wọ́n ti ń ká wá ara àwọn èso náà ni èso tó dára lára ni só ti yé yín ṣe ti gbọ́yìn báwọn tó bá dọjọ́ míì kẹ́ ẹ mọ́ gbàgbé mọ́ o ó yá ilé ìwé wo ló kù tí ó mú béèrè Baptist ó yẹ mú béèrè. 17. Ìbéèrè 17. Ìbéèrè 17 sọ pé sílébù mélòó ni ó wà nínú ọ̀rọ̀ yìí? Sílébù mélòó ni ó wà nínú ọ̀rọ̀ yìí? Òbúrẹ́ wà. Sílébù mélòó ló ní? Òbúrẹ́ wà. Sílébù mẹ́rin. Ẹ pàtẹ́wọ́ fún sílébù mẹ́rin. Báyìí náà. Do, mi, do, òbúrẹ́ wà. Àmì orí ẹ̀ náà la fi mọ iye sílébù tó ní. Ṣó ti yé yín báwọn? Ó yá síkèsí ẹ mú béèrè. 65. Kárí láì tí ẹ gbìyànjú. 65 ìwọ ń ta bíọ́bíọ́.
Árùndínlọ́gọ́ta sọ wípé kí ni ọ̀wẹ̀? Kí ni Yorùbá ń pè ní ọ̀wẹ̀? Ọ̀wẹ̀ tí wọ́n bá ní wọ́n bẹ ọ̀wẹ̀, bàbá Òjó ó ti bẹ ọ̀wẹ̀, ó bẹ ọ̀wẹ̀, ó bẹ ọ̀wẹ̀ lánàá. Bàbá Òjó bẹ ọ̀wẹ̀ lánàá. Kí ni ọ̀wẹ̀? Ẹ̀kẹ́. Rárá o. Ó bẹ ọ̀wẹ̀ lọ sóko rẹ̀. Ṣé ẹ kàwé Ìjàpá àti Ọ̀kẹ́rẹ́ rí? Wá gbọ́ tí wọ́n ní Ìjàpá bẹ ọ̀wẹ̀ lọ oko Ọ̀kẹ́rẹ́, àbókò ògbín àbókò àná rẹ̀ tí wọ́n tiẹ̀ ló bẹ ọ̀wẹ̀ lọ ni. Ìjàpá bẹ ọ̀wẹ̀ lọ sí oko àná rẹ̀. Wọ́n bá léèyàn bẹ ọ̀wẹ̀. Kí ni ọ̀wẹ̀? Baptist, kí ni ọ̀wẹ̀? Ṣàngó. Ṣàngó. Olùkóso ọkọ ìyá. Kò rí bẹ́ẹ̀, ẹ pẹ́ kùn. Ó yá ògbóyin ẹ pẹ́ kùn. Ẹ gbọ́ ni? Ẹ pẹ́ kùn. Mo fi rẹ̀ yín lójú barakata. Kí ni tá a bá sọ pé ọ̀wẹ̀? Ọ̀wẹ̀ ni kí ká bẹ àwọn èèyàn lọ́pọ̀ yanturu lọ sí oko ẹni, oko tí a dá, tó wá jẹ́ wípé agbára wa nìkan kò lè san oko yẹn lẹ́ẹ̀kan náà. A wá lọ bí àwọn èèyàn bí àgbẹ̀ bíi tiwa. Ká ní èmi jágbẹ̀ ńsìn, ìwọ náà àgbẹ̀ ni ó, gbogbo àwa ìyá àgbẹ̀ ni wá, àwa 5 ní ìyá àbí, èmi gbogbo wa lájọ lóko. Mo wá wò pé oko mi ti kún, tí mo bá ní kí n mọ̀ san ní ọjọ́ kọ̀ọ̀kan yóò gbà mí lọ́jọ́ tó pọ̀. Mo bá wá bá yín, ẹ̀yin jọ̀mọ́ mi, ẹ mọ̀ dákun, wọ́n mọ̀ bẹ̀yìn lọ́wọ́ ẹ mọ̀ bá mi wá lọ sí oko mi, àmọ̀jọ lọ ṣiṣẹ́ ń bẹ̀. Ẹ̀yin náà sì gbà sí mi lẹ́nu. Mo bá fi ilé pọn ọtí ni mo fọ̀nà rókà, mo so oúnjẹ. Gbogbo wa wá jọ lọ sán oko yẹn lẹ́ẹ̀kan náà. Yóò yá àbí kò ní yá? Yóò yá. Ìtàn ń pè lọ́wẹ̀ nìyẹn. Nígbà tí àgbẹ̀ kan tó bá bẹ àwọn èèyàn bíi tiẹ̀ tó kó wọn lọ sóko rẹ̀, tí wọ́n jọ lọ ṣiṣẹ́ nínú oko ẹ̀ láti jẹ́ kí iṣẹ́ inú oko ẹni kó yá kánkán, ni là ń pè ní ọ̀wẹ̀. Ṣó ti yé yín báyìí ní ìsìn? Àwọn wo ló wá máa ń bẹ ọ̀wẹ̀? Àwọn wo ló ń bẹ ọ̀wẹ̀? Àgbẹ̀. Mi ò gbọ́. Àgbẹ̀. Àgbẹ̀. Àwọn àgbẹ̀ ló máa ń sábà bẹ ọ̀wẹ̀. Àwọn àgbẹ̀. Oníṣẹ́ ọwọ́ míì náà lè bẹ ọ̀wẹ̀, ṣùgbọ́n iṣẹ́ àgbẹ̀ ni ọ̀wẹ̀ bá lọ jù. Àwọn ló máa ń bẹ ọ̀wẹ̀ jù. Ṣó ti yé yín báyìí? Àtẹ́wọ́ mi dà. Ó túmọ̀ sí pé ẹ gba abala yẹn. Ó yá o, Baptist, ẹ mú béèrè. Ó yá kànmọ́kànmọ́, ó ti yẹ kẹ́ ẹ mọ̀ béèrè téèmù. 17. 17. Ìbéèrè 17 sọ pé níbi ayẹyẹ wo ni a ti máa ń kọ irú orin yìí? Olúgbọ́n lọ, ó sì fọmọ sáyé. Àrẹ̀sá lọ, ó sì fọmọ sáyé. Èmi ò ní lọ láì fọmọ sáyé o. Ibi òkú. Ibi ayẹyẹ ìsìnkú ni. Ẹ pàtẹ́wọ́ fún un. Ó yá, CKC, ẹ mú béèrè. Ìbéèrè 16. Ó yá, farabalẹ̀ gbọ́ béèrè. Ìpele ìjọba mélòó ni ó wà ní orílẹ̀ Nàìjíríà? Ìpele ìjọba mélòó ló wà ní orílẹ̀ Nàìjíríà? Ìbéèrè ìpele mélòó? Ìpele 3. Ó ti gbàyàn, ó ti gba abala kan. Ó yá, dárúkọ ìpele 3. Ọ̀rẹ́ rẹ̀, ó yá. Ọ̀sán ọ̀rá jókòó bí ìyálóde. Kí ni ń jẹ́ lókà? Níbo? Ṣé kí n yọ gbogbo àmì tẹ́ ẹ ti gbà dànù pẹ̀lú èbó gírámà tó oríire tó ń fọhùn? Ó ti gba ìlàjì wípé abala ìpele ìjọba 3 ló wà. Ó yá, sọ 3 fún mi. Ṣé kó mọ́ lọ? Ó yá, Baptist ẹ fi ṣèfàjẹ́. Ìpele ìjọba ìbílẹ̀.
ìjọba abẹ́lé. Ìpínlẹ̀. Ìjọba ìbílẹ̀. Ẹ sọ̀rọ̀ sókè. Ìjọba ìbílẹ̀. Mo ti gbọ́ yẹn, ìjọba ìbílẹ̀. Ìkan nìyẹn, ó kù méjì. Ìpínlẹ̀. Ìpínlẹ̀ ó di méjì, ó kù kan. Orílẹ̀-èdè. Ó tiẹ̀ gbìyànjú, ó gbìyànjú. Ìjọba àpapọ̀, kí ni mo pè o? Ìjọba àpapọ̀. Ṣé ẹ̀ tún lè sọ̀rọ̀ ni? Ìjọba àpapọ̀. Ó ní là ń pè ní federal government. Ìjọba àpapọ̀ ó ní bàbá ìyá gbogbo ìjọba lórílẹ̀‐èdè Nàìjíríà. Eléyìí tó tẹ̀lé ni ìjọba ìpínlẹ̀ tá à ń pè ní state. Ìjọba kí ni mo pè o? Ìpínlẹ̀. Ìpínlẹ̀. Mi ò gbọ́ o. Ìpínlẹ̀. Ẹlẹ́ẹ̀kẹta ni ìjọba ìbílẹ̀, ìyẹn ni local government. Ṣó ti yé wa báyìí? Ẹ gba ìlàjì lẹ́gbà. Àwọn tó fi ṣèfàjẹ wọ́n gba ìlàrin. Wọ́n gba ìlàrin ní tiwọn. Ó yá o. Baptist, ẹ mú béèrè yín. Ìbéèrè kejìdínlọ́gọ́ta. Ìbéèrè kejìdínlọ́gọ́ta. Ìbéèrè kejìdínlọ́gọ́ta sọ wípé tí Yorùbá bá ní ìyàwó yóò bí sun yóò bí wálẹ̀, kí ni ìsun kí sì ni ìwàlẹ̀? Kí ni ìsun kí sì ni ìwàlẹ̀? Èmi ò gbọ́n tó ń wí. Yóò bí ọkùnrin yóò sì lábẹ́ obìnrin. Mo àlàyé ló ń sọ. Kí ni ìsun? Èwo ni ìsun? Èwo ni ìwàlẹ̀? Ọkùnrin ni ìsun. Ẹ pàtẹ́wọ́ fún un. Ó gbà á. Ó yá o, CKC. Ẹ mú béèrè. Gbé gbòǹgbò fọmọdé, gbé gbòǹgbò fún ìyálóde. Ó yá mú béèrè. Ó nìyẹn, mọ́ ronú mu lójú pátákó. Gbogbo yín lẹ gbọ́dọ̀ dá sí i. Mi ò gbọ́n tó ń wí, fi kíní sẹ́nu. Karùndínlógún tàbí kó o pè ní kẹẹ̀ẹ́dógún. Béèrè karùndínlógún tàbí kẹẹ̀ẹ́dógún. Ó yá sọ bẹ́ẹ̀ bí mo ṣe ń sọ yẹn, kí wọn náà sẹnu ṣákáṣáká. Ìbéèrè karùndínlógún. Béèrè karùndínlógún. Béèrè karùndínlógún sọ pé sọ àpẹẹrẹ ewì méjì. Oríṣiríṣi ewì ló wà. Ó yá sọ méjì nínú wọn. Ó yá. Ọmọ ọ̀sìn. Irú ewì wo ni tó sọ yẹn? Irú ewì wo ni? Ta là ń kọrú yẹn fún? Ó yá ìwọ dáhùn béèrè tí. Ní pẹ́pẹ́yẹ bá jókòó omi ló fún. Òwe nìyẹn o. Ewì ni mo pè o. Ewì. Ọ̀dà jẹ́ ń fún ọ nítọ̀ náà. A. Oríkì àti ìjálá. B. Ijó àti ìlù. D. Omele àti bàtá. Èwo ni oríkì? Èwo ni ewì nínú ìtọ́ni mẹ́tẹ̀ẹ̀ta yìí? Kí ló wà níbí? Ijó àti ìlù. Kò rí bẹ́ẹ̀. Oríkì àti kíni? Ìdààmú fún yín bẹ́ẹ̀ oríkì àti ìjálá.
ṣe ni ọwọ́ rẹ̀ ń gbọ̀n pẹ̀pẹ̀pẹ̀pẹ̀ bí ìgbà tó jẹ́ wípé olúkòkò kan bẹ ní ẹ̀yìn gbòǹgbòǹ tó mú dání kò sí rí bẹ́ẹ̀, kò sí nǹkan kan. Ìwọ náà lè wà níbi tí mo jókòó sí lọ́jọ́ mi ojú ló pẹ́ sí torí ìsọwọ́ múra rẹ ìsọwọ́ jókòó rẹ ó fi hàn pé arẹwà obìnrin ni ọ́ mọ́ jàyà, kò sí nǹkan kan tó yẹ kó bà ẹ́ lẹ́rù. Ṣó ti yí ẹ kí ló porúkọ rẹ ná? Àkànbí. Olúwa dára sí mi, Olúwa dára sí ọ, ibi tó dára lọ́lúwa kọ sí ẹ. Ó yá Baptist ẹ mú béèrè. 29. 29 sọ bẹ́ẹ̀ o. 29. Ìbéèrè 29. Ṣé o ti ṣe tán? Bẹ́ẹ̀. Pé àwọn nọ́mbà yìí ní èdè Yorùbá. 35. Kí ni 35 ní Yorùbá? Àrúndínlógójì. Káre láì pàtẹ́wọ́ fún. Pọ̀ ìtàn o. 1000. Kí ni 1000? Ó yá o. Kí ni 1000? Olúwabùkọ́lá bó bá mọ̀ gbà lọ́wọ́ rẹ̀ kákòókò yẹn tó lọ. 101 ńkọ́? 101. Ọ̀kànlélọ́gọ́rùn-ún. Ọgbàyàn náà. 300 ńkọ́? ọ̀ọ́dúnrún kìí ṣe ọ̀ọ́dúnrún. Kí wá ní 1000? Ìyẹn náà ló ṣẹ́kù kó fi gba àmì rẹ ní pérépéré. Mi ò gbọ́ o, ojú mi ni kò mọ̀ wò. Kí ni 1000? Ọgọ́rùn-ún báwo? 101 ọ̀kànlélọ́gọ́rùn-ún báwo ni 1000 náà tún ṣe wá jẹ? Ojú mi ni kò mọ̀ wò sẹ́. 110 ni lóòótọ́ ṣùgbọ́n àìpé báwo la ṣe ń pè? Ọ̀rúnwá. CKC ẹ fi ṣèfàjẹ́. Kí ni 1000? Kí ni 1000 ní Yorùbá? Kí ni 1000 ní Yorùbá? Mi ò gbọ́. Èwo ní ń jẹ́ báwọn? Àgbàjú. Sọ̀rọ̀ síta jẹ́ ká gbọ́ ohun tó ń wí bóyá ọ̀rọ̀ tó sí. Kí ló wáyá? Ṣé wọ́n mọ̀? Ò mọ̀? Ó dà. Ó ti lọ kúrò lọ́dọ̀ yín. Ó ti lọ kúrò lọ́dọ̀ yín. Ẹgbẹ̀rún kan ni 1000. Kí ni mo pè o? Ẹgbẹ̀rún kan. Ẹgbẹ̀rún kan. Ó yá CKC ẹ mú béèrè. Wojú pátákó kó o mú béèrè. Ẹ ti mú lẹ́ẹ̀kan. Ìbéèrè ẹyọ kan péré náà ló ṣẹ́kù ń bẹ̀ yẹn tẹ́ ẹ máa mú báyìí. Ó yá. Kò sọ́gọ́fà ń bẹ ọmọdé yìí. Bó ló ti rọ́gọ́fà? Ìbéèrè 161. Òun náà ní ìbéèrè tó ṣẹ́kù ń bẹ̀. Ó yá o pé bí mo ṣe pé òun. 161. Ọjọ́ ìjọ sọ bẹ́ẹ̀. Ìbéèrè 161. Ìbéèrè 161. Ó yá máa gbọ́ o. Ìbéèrè 161 sọ pé òrìṣà tí Yorùbá máa ń ki irin mọ́ ni dash. Òrìṣà wo ni Yorùbá ń ki irin mọ́? Òrìṣà wo ni Yorùbá ń ki irin mọ́? Ẹ jẹ́ ń fún yín nítọ́ni. Òrìṣà Ṣàngó, òrìṣà Ògún, òrìṣà Ọbàtálá. Èwo ni nínú mẹ́tẹ̀ẹ̀ta? Òrìṣà Ògún. Òrìṣà Ògún. Ẹ pàtẹ́wọ́ fún mi.
Pẹ̀lú ìbéèrè tó kẹ́yìn yìí ó ní a bọ́ sí abala tó parí ní a bọ́ sí ìparí àwọn ìdáhùn ní abala tí a wà yìí. Ní òpin ìdáhùn àti ìbéèrè, àwọn ilé-ìwé Baptist Basic School Òkè Àdó wọ́n gba ìbéèrè 4 tán yányán nínú ìbéèrè 7 wọn. Wọ́n fi nínú 2 tí wọ́n fi ṣèfàjẹ, wọ́n gba ìlàjì níbì kan, wọ́n gba ìlàrin níbì kan. Nínú ìbéèrè 2 tó ṣẹ́kù, 3 tó ṣẹ́kù, wọn ò ní àmì kankan níbì kan. Wọ́n ní àmì 3 ìlàta nínú ìbéèrè 2. Ó túbọ̀ sí wípé tá a bá ro àmì wọn pọ̀ ní ìparí, wọ́n ní àmì 6 àti ìlàrin. Ẹ pàtẹ́wọ́ fún wọn o. Iléèwé CKC àwọn náà gba 3 tán yányán nínú ìbéèrè 7. Ní abala fi ṣèfàjẹ, wọn ò ní àmì kankan, wọ́n ní àmì ààbọ̀. Ní abẹ́ ìbéèrè tó kù, wọn ò ní àmì kankan ní abẹ́ ìbéèrè kan. Wọ́n ní àmì ìlàjì ní abẹ́ ìbéèrè 2 tó ṣẹ́kù. Tí a bá rò pọ̀, wọ́n ní àmì 4.5 ní ìparí. Ẹ pàtẹ́wọ́ fún wọn. Ẹ pàtẹ́wọ́ fún wọn. Pẹ̀lú àbájáde yìí, ó túmọ̀ sí pé iléèwé Baptist Basic School 1 Òkè Àdó àwọn ni wọ́n ṣe ipò kíní ní abala yìí. Ẹ pàtẹ́wọ́ fún wọn. Nígbà tí CKC Basic School 3 wọ́n ṣe ipò kejì. Ẹ pàtẹ́wọ́ fún wọn bákan náà. Wọ́n gbìyànjú àtẹ̀kíní àbẹ̀kejì. Wọ́n gbìyànjú. Gbogbo àwọn ibi tí a sì ti pe àkíyèsí àwọn olùkọ́ àti àwọn ará ilé sí, a lérò wípé ẹ ó bá wa ṣe àtúnṣe níbẹ̀. Tó jẹ́ pé nígbà míì táwọn ọmọdé bá padà wá sórí ètò, wọn ó lè ṣe dáradára jù báyìí lọ. Nípa báyìí, a ó pe iléèwé tó gbégbá orókè kí wọ́n wá gba ẹ̀bùn wọn. Baptist Basic School Òkè Àdó, ẹ dìde, ẹ wá gba ẹ̀bùn yín. Nínú àwọn ẹ̀bùn wọn, oríṣiríṣi nǹkan ló wà ńbẹ̀ o. Bá a ti rí ìrẹsì, òun la rí ìwé àjákọ láti iléeṣẹ́ African Children Network TV. Bẹ́ẹ̀ la rí ohun ẹlẹ́rìndòdò. A rí àwọn ohun ìpanu lóríṣiríṣi. Ohun ìkọ̀wé náà ó wà ńbẹ̀. Iléeṣẹ́ African Children Network TV wọ́n ní ká gbé kún fún ìwà akẹ́kọ̀ọ́ kìíní. Bákan náà, ìwà akẹ́kọ̀ọ́ kejì náà bó ṣe wà nínú ẹrù tiẹ̀ náà nìyẹn o. Ìrẹsì, abẹ́ẹ̀rí, ìwé náà wà ńbẹ̀ àti ìkọ̀wé àtohun ìpanu lọ́kan òjọ̀kan. Iléeṣẹ́ African Children Network TV wọ́n ní ká gbé fún ọ. Ẹ dúpẹ́ lọ́wọ́ wọn. Ẹ ṣé o. Fi gbòǹgbòǹ sẹ́nu. Ẹ ṣé o. Ẹ ṣé gan o. Inú nìkan owó inú rẹ̀. Àmín o. Ohun inú nìkan ìsàlẹ̀ àpò. Wọ́n ní kí á fún yín kẹ́ ẹ fi jíṣẹ́ fún àwọn olùkọ́ yín lé. Owó ìrìnsẹ̀ yín nìyí. Ó yá, ẹ dúpẹ́ lọ́wọ́ iléeṣẹ́ African Children Network TV. Jókòó. Ẹ ṣé o. Ọlọ́run máa bùkún yín o. Ẹ̀yin náà pàtàkì tó rí. Àmín o, àṣẹ o. Ó yá o, CKC, ẹ dìde, ẹ̀yin náà wá gba ẹ̀bùn yín. Àwọn ni wọ́n ṣe ipò kejì. Nínú ẹrù tiwọn náà, ẹ rí nǹkan báyìí. Oúnjẹ táwọn ọmọdé fẹ́ràn, ìwé àjákọ náà wà ńbẹ̀. Ẹlẹ́rìndòdò àti àwọn ohun ìpanu lóríṣiríṣi. Wọ́n ní ká gbé fún ọ láti iléeṣẹ́ African Children Network TV. Kẹ́ ẹ kọjú mọ́wé yín o. Bákan náà bó ṣe wà nínú ẹrù ẹnìkejì náà nìyí. Ẹ mọ̀wé yín o.
wọ́n ní ká gbé fún ọ láti iléeṣẹ́ African Children Network TV. ẹ jẹun ọmọ bẹ́ẹ̀. Àmì o bákan náà àmì o káre láé wọ́n ní ká fi eléyìí jíṣẹ́ fún àwọn olùkọ́ yín gẹ́gẹ́ bí owó òrìṣẹ́ yín. A nígbàgbọ́ pé tá bá tún pè yín nígbà míì ẹ tún wá àbẹ́ẹ̀ ni wá ọ̀yá ẹ tún dúpẹ́ lẹ́ẹ̀kan sí i. ẹ ṣe àpò yín kò ní kọ́ sàlẹ̀ àpò yín kò ní gbẹ. ó máa dọ̀tí ni. Nítorí pé wọ́n mọ̀ rówó mú bẹ́ẹ̀ ni ó fi mọ́ dọ̀tí. Ó gbọ́ Yorùbá ó gbédè ó yẹ ẹ jókòó.